kìnìún dé olóla ju ọbẹ̀rẹ̀ kò nínú gbó. Kíkú ajá yàtọ̀ sí ti kìnìún ẹ̀ máa fi kìnìún ọ̀hún wéra wọn. Media studio ọ̀kan ṣoṣo àràbà tí mi gbọ́ kìjìkìjì dé o. Bàbá ni bàbá ń jẹ́ fọ́mọ. Ìkílẹ̀ fẹ́ ṣe tẹ́ni bá lè ṣe títí wa. Jíǹgù lẹ́ni fẹ́ ṣe ni. Hip hop Yorùbá song lẹ́ni fẹ́ ṣe ni. Gospel song Islamic song lẹ́ni fẹ́. Soundtrack lẹ́fẹ́ ṣe ni. Moving and video clip. Kò séyìí tẹ́ ìfẹ́ nínú iṣẹ́ ìwádìí ẹni rí rárá. Ẹni ooo. Àjọṣepọ̀ ẹnu Media Studio pẹ̀lú M2021 TV. Iná fi ṣe iléeṣẹ́ ìwádìí fi ń lò tí fi ń dán. Ọlọ́run fẹ́ lẹ́yìn di tiwa iléeṣẹ́ wa. Ìyàwó lẹ́yìn fẹ́ ṣe ni ẹ̀kan sí wa. Ìkómọjáde lẹ́fẹ́ ṣe ni ẹ̀kan sí wa. Òkú àgbà lẹ́fẹ́ ṣe ni ẹ̀kan sí wa. Ọjọ́ bí o kò sí tẹ́ fẹ́ ṣe láyẹyẹ tẹ́ bá kàn sí wa tẹ́ ní gbádùn wa rárá. Orí Media Studio ẹ̀dẹ́kun ẹ̀ mọ́ fi wéra wọn ó yàtọ̀ síra wọn. Orí ló di rí ẹwà fákùkọ tiwa bẹ́ẹ̀ ẹni bá ń bínú wọn bínú lórí asán. Bẹ́ẹ̀ni èèyàn kan ló sọ pé káyọ̀ ẹsẹ̀ má lẹ̀ wá lórí. Òbí kọ́dàrá ní kálukú ló sọ̀tọ̀ọ̀tọ̀. Ó yá mo gbé fún wọn Media Studio yìí bàbá ni bàbá jẹ́ ooo.